èdè òyìnbó ni wọ́n kọ́ ẹ má bínú. What United, I'll do that. Because Oyibo is vernacular now. Ogia, wọ́n ní àpapọ̀ àwọn tá à ń ṣe ìdàgbára fún ilẹ̀ Oòduà. United Group of Yoruba Agitators, wọ́n ní Ogia. We, the agitators for the Yoruba self-determination, hereby appreciate your fatherly role in putting us in the right direction. Wọ́n ní àwọn tá à ń jàjàgbara fún ilẹ̀ Oòduà. A dúpẹ́ lọ́wọ́ bàbá wa tí wọ́n tọ́ wa sí ọ̀nà tó tọ́. We also wish to notify your diamond position as the Moses of our generation that we have agreed among ourselves to come together under one umbrella without the constituent groups changing neither their names nor logo, but to embrace unity in diversity. Very good. Wọ́n ní gbogbo wa pátápátá, gbogbo ẹgbẹ́ ilẹ̀ Oòduà pátápátá, àtàwọn tó ẹ̀ṣẹ̀ máa join wípé inú wa ní láti wá bá bàbá wa, àwọn ni Mósè ìgbà tiwa, wípé a fẹ́ wà ní abẹ́ umbrella kan, ìyẹn ò bí ìpa fẹ́ dẹgbẹ́ wa rú o, wọn ní mú lógo ẹgbẹ́ wa, wọn ní yọ kúrò, ṣùgbọ́n ogun wa máa wà ní abẹ́ umbrella kan. Ẹ ṣáà rí àwọn ọmọ Ìgbò, IPOB, umbrella kan yóò ṣe ẹgbẹ́ tó wà lábẹ́ ó lé ní 1000 pé irú ẹ̀ làánà fẹ́ ṣe àgbé wa bá bàbá wa. We have agreed to make our Baba the grand patron of the newly launched group, and we hope you will accept this, sir. Wọ́n ní ẹgbẹ́ tá a sọ yìí pé a fẹ́ fi bàbá wa ṣe bàbá ẹgbẹ́ pátápátá grand patron, pé inú wa dùn tí bàbá bá gbà á, bàbá wa ṣe ẹgbàá sà. Of course, mo gbà gbà. Ẹ pàtẹ́wọ́ fún bàbá. Besides, in order to give all the constituent groups a sense of belonging, every group must have a representative among the committee. Wọ́n ní gbogbo àwọn ẹgbẹ́ tá wá kóra wá jọ ẹ̀ kí àwa náà lè mọ̀ pa wà ń bẹ̀ torí àìsí bẹ́ẹ̀ ni àìbánidásí gbogbo wa la máa ní aṣojú kọ̀ọ̀kan nínú ìgbìmọ̀ ẹgbẹ́ tí wọ́n dá sílẹ̀ yìí. As agreed among the committees, we hereby request Baba to present to us a spokesman, as we do not always want to bother him, because we are aware that Baba needs to rest at the precious. Oh yes. Wọ́n ní bí ibi tá a bá kí ní ìdè gbogbo alamọ̀ wípé ibi tí bàbá dé ibi gẹ̀rẹ́jẹ náà ń bá àgbà. Kí bàbá yan èèyàn kan fún wa tó máa ṣe bí agbẹnusọ wọn olùgbòrò. Tí bàbá náà máa sọ. Ẹ bá wa fún wọn látẹ́wọ́. Àwọn ní chairman pátápátá fún gbogbo ẹgbẹ́ ìlànà nílẹ̀ Yorùbá. Professor Adéníran nìyẹn bá wa kí bàbá wa. Baba wọn was one of the first member of the House of Assembly, Western Region. Baba wọn Adéníran. And he himself has been a commissioner in the government of Osun State, and he has been the director of the Institute of Cultural Studies. In order to stop all the fraudulent agitators from collecting money by pretense, from joining agitators in the name of fighting for the mass self-determination, we therefore support a call for security. We are also in support of the Yoruba Trust Fund, which will form a financial model for the Yoruba nation, in which all sectors will be taken care of. Wọ́n ní kí a lè bá dá àwọn onímàdàrú, àwọn oníjẹgúdújẹrá tí wọ́n láwọn ṣe ẹgbẹ́ àwọn ṣe ìjàngbara tó yẹ pé àpò ara wọn náà ṣe ìjàngbara fún. Wọ́n ní ká lè bá gé wọn ní ìyẹ́ ni wọ́n ṣe dá ẹgbẹ́ sílẹ̀ tí wọ́n ní agbára mọ́ torí owó tí wọ́n ń gbà lọ́wọ́ èèyàn tí wọ́n parọ́ pé àwọn ṣe ìjàngbara pé àwọn ẹgbẹ́ wa yìí o àfọwọ́ sí àpò tí wọ́n ní kàn ṣe fún àwọn ilẹ̀ Oòduà Yorùbá Trust Fund níbi tí gbogbo àmọ́ máa fowó sí táwọn á fẹ́ fi ṣe nǹkan fún ilẹ̀ Oòduà. Wọ́n ní gbogbo àwọn ẹgbẹ́ táwa ń bì gbogbo àpáta ni àfọwọ́ sí. Furthermore, as we are good citizens of the Yoruba nation, we must act within the ambit of the law. We hereby wish you to introduce us the legal team in which we hope to constantly contact in the course of this agitation. Wọ́n ní gbogbo àwa ẹgbẹ́ ìyàwó ọmọ Oòduà àtàtà tá à ń jàjàgbara yìí pé a fẹ́ ṣe nǹkan ní abẹ́ òfin, a fẹ́ kí bàbá kan fún wa lẹ́yìn tó máa tọ́ wa sọ́nà ní abẹ́ òfin, amòfin tó máa tọ́ wa sí ọ̀nà ní abẹ́ òfin, kí bàbá ṣe bẹ́ẹ̀ fún wa. We implore all the agitating groups
home and abroad, to subscribe to this game-changing platform for the sake of unity and sincerity, making all the group signatories to the platform. Wọ́n ní gbogbo àwọn ẹgbẹ́, gbogbo àwọn táwọn mìíràn la máa rán sí àwọn ẹgbẹ́ yòókù. Gbogbo ẹgbẹ́ pátápátá ta láà ń ṣèjàgbara fún ilẹ̀ Oòduà. Kí gbogbo wa kájọ sowọ́pọ̀, kájọ wà ní ojú kan, kí àjọ máa ṣe bó ṣe yẹ kó ṣe ṣe kó lè rí bó ṣe yẹ kó ṣe rí, ká má bàa gbé ìwà mọ̀nàfíkì dání, kí gbogbo àdẹ̀ lè wà ní ẹyọ kan, ká ṣe ní òdodo àti òtítọ́. Conclusively, we therefore unanimously accept our numero uno, Professor Banji Akintoye, as the Asiwaju of Yoruba nation. Yes, so. Yes, so. Wọ́n ní níparí ọ̀rọ̀ wa número uno ṣe mọ̀ tó ń pè bẹ́ẹ̀. Number one kò sí ẹlòmíì lẹ́yìn wọn kò tún sí wọn mọ̀. Lẹ́yìn wọn náà ni pé bàbá wa aṣíwájú wa àkọ́kọ́ wa ní gbogbo ilẹ̀ Oòduà àti nílùú òyìnbó a fi bàbá ṣe aṣíwájú gbogbo ilẹ̀ Yorùbá pátápátá. Wọ́n lè kó wa já nínú location 419. Bẹ́ẹ̀ ni o. Àwọn bàbá ìjọ ò la fẹ́ wé oyè. A gbọ́dọ̀ wé oyè fún bàbá wa. Bàbá is no more bàbá èlò. Aṣíwájú ọ̀bí Yorùbá rẹ̀. Yes. Aṣíwájú. Number one of the ones. Àní bàbá kan. Bàbá ara tó mọ ìyọ́mọ. Òfin wá ṣeré. Bàbá ara tó mọ ìyọ́mọ. Wá ṣètọ́jú wa. Bàbá ara tó mọ ìyọ́mọ. Àní bàbá kan. Bàbá ara tó mọ ìyọ́mọ. Tó dájúwájú bẹ́ẹ̀ ti rí ló máa rí. 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 Èyí ẹ̀rí yẹn. Àárọ̀ àárọ̀ mọ́. Bẹ́ẹ̀ ti rí ló máa rí. Kí bàbá fún wa ní èsì o lẹ́tà tí a kà o oyè tá a gbé fún bàbá gbogbo ẹ̀kọ́ fún wa lẹ́sìn. Mo ti gba lẹ́tà ayọ̀. Mo ti gba lẹ́tà ayọ̀. Mo ti gba lẹ́tà ayọ̀. Mi ò ti ṣẹ̀rù ayé mọ́. Màmá ẹ jókòó. Ẹ jókòó sá. Àwọn aráàlú òyìnbó kan ti gbá àwọn aráàlú òyìnbó kan ní fún bàbá o. Àṣẹ. Àṣẹ. Bàbá ẹ jẹ́ introduce wọn. Ẹ jọ̀ọ́ ṣe rí àwọn ìyá wa méjèèjì tó ń sọ̀rọ̀ yìí. Àwọn àti èmi náà fi sí àwa ni àwa ní ìjáde gbogbo àwọn obìnrin ilẹ̀ Oòduà. Ìyá mi tó wà níbí ni wọ́n ń pè ní Lady B, ìyá pupa ẹ bá ń pàtẹ́wọ́ fún. Ní sọ orúkọ wọn torí àwọn máa ń sọ̀rọ̀ lórí social media. Sure, yes. Wọ́n dẹ̀ máa ń ṣe ìjàmbá wa. So a máa bá sọ̀rọ̀ lórí nǹkan táwọn obìnrin fẹ́ ṣe kẹ́ tó lọ. Ìyá mi tó wà níbí princess ni ọmọọba confam ni so ọmọọba náà ń lò torí àwọn náà wọ́n ń sọ̀rọ̀ lórí social media. Àfẹ́ dárúkọ wọn. Àwọn ọba wà l'Amẹ́ríkà. So àwọn náà bá wa ṣe ìpàdé gbogbo àwọn èèyàn wa tó wà l'Amẹ́ríkà. Àwọn ẹgbẹ́ wa náà ta ní gbogbo ẹgbẹ́ àwọn náà ti di ara ẹgbẹ́ yìí. So àjọ ń ṣe ìpàdé ni. So my sisters ìpàdé lọ. Ohun ẹni ohun ni. Baba, they love you. Daddy, one send the love, one I love you. I love you all. I love you all. Right, mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín. Ẹ̀yin ọmọ Oòduà. Mo dúpẹ́ o. Ìjọ tí Ọlọ́run bá ní kó yẹni ló yẹni.
ìjọ tí Ọlọ́run ní kó yẹ Oòduà ládé yìí yóò dẹ̀ yẹ Oòduà títí láéláé. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín. Inú mi dùn pé mo jẹ́ ìkan lára yín, pé mo tún wá jẹ́ bàbá gbogbo yín. I am proud to be a Yoruba person. Iṣẹ́ tá a ní ṣe ó clear sí wa. Ìyẹn ò mí ìgbé difficulty ò sí lọ́nà o. Ṣùgbọ́n difficulty gbogbo wọn yẹn la máa kọjá lórí ẹ̀ lọ. Àṣẹ. La máa débi tá à ń lọ. Díẹ̀ ẹ̀sọ̀ pẹ̀lẹ́ Lejò ń gbàgbọ́n bẹ́ẹ̀ ni sà. Ẹ̀sọ̀ pẹ̀lẹ́ lejò ń gbàgbọ́n. A ti mú díẹ̀. Ara nǹkan tá a kọ́ ṣe ń gbà tá a bẹ̀rẹ̀ ni pé ọ̀rọ̀ tá a lá fẹ́ dọ́wọ́ lé a lè ṣe I need the support from abroad. I need the support in the international community. Díẹ̀ ni tá a kọ́ sá lọ la fọ́ọ̀mù fíìlì fọ́ọ̀mù tá a fẹ́ join ní UNPO. Gbogbo nílẹ̀ rántí alẹ́ ìjọ tí Bẹ́ẹ̀ ni sà. wọ́n gbà wá sí UNPO. Bẹ́ẹ̀ ni sà. Bí mo ṣe sọ̀rọ̀ níjọ́ yẹn. Bẹ́ẹ̀ ni sà. Gbogbo wọn àwọn gan wá gbà wípé àwọn ará bí ó yàtọ̀. Ṣé bí ẹ̀dẹ̀ rí àwọn mìíràn náà tán lọ sọ̀rọ̀ níjọ́ yẹn náà? Bẹ́ẹ̀ni. Pé àwọn náà join UNPO. Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. We are a highly regarded nation in the UNPO. Iṣẹ́ tí wọ́n dẹ̀ ní pé tá a bá fẹ́ ṣètò kan, a fẹ́ kọ lẹ́tà kan sí United Nations àbí sí organisation, àwọn ọmọ ibi tán máa ń mú lọ. Àwọn ló máa sọ fún wa pé ibi báyìí nìkan mú lọ àbí ẹ mú wá àbáyín mú lọ síbi báyìí. Iṣẹ́ tí wọ́n ní and they are doing it. Lẹ́yìn yẹn àwa ronú sí wípé àwa Yorùbá nìkan ká má máa nìkan ṣe wórówóró pé àwa là ń fẹ́ self determination wa ẹ jẹ́ work with other people. So we have now created an alliance of the oppressed peoples of Nigeria. We call it Nigerian Indigenous Nationalities Alliance for Self-Determination. Nina. Nǹkan tí a wá ṣe tí àwa alliance yẹn wá ṣe Olúwa tóbi. Àwa face Nigerian state, the country called Nigeria. Our face here with a dispute, constitutional dispute. We call it constitutional force majeure. Constitutional dispute. We pay according to the laws of the international community, the United Nations passed a declaration in 2027. And in 2007, which says that every nationality in the world, every ethnic group, no matter how small, has from God its own right of self-determination. Kìí ṣe èèyàn kan ló fún wọn, Ọlọ́run fúnra rẹ̀ ló fún wọn. Jọ́tọ̀ Ọlọ́run ti dá wọn sílẹ̀ tó fún wọn nílẹ̀ wọn, tó fún wọn lédè wọn, tó fún wọn ní culture wọn, ló ti sọ wọn di pé ẹ̀yin lè máa ṣètò ara yín. Whether they are now in a country, different nationalities pursue or not, that right of self-determination is inalienable. Kò sẹ́ni tó lè gbà lọ́wọ́ wọn. They don't have it as a result of permission by anybody. If they want to exercise it pé wọn ò ṣe country tán wà yìí mọ́, wọn ò nídìí láti explain fún ẹnikẹ́ni. Wọn ò nídìí láti explain láti gba permission lọ́wọ́ ẹnikẹ́ni. Wọn ò nídìí láti explain fún ẹnikẹ́ni. Àwa Yorùbá nídìí láti explain fún federal government of Nigeria. Kò sí ká nídìí láti gba permission lọ́wọ́ wọn. It is our right as of right given by God
and nobody can take it away from us. It is inalienable. Kò sẹ́ni tó lè gbà á. Well, àwọn òyìnbó dé wọ́n jọ́mbù gbogbo wa pọ̀. Wọ́n jọ́mbù wa pọ̀. Wọ́n jọ́mbù wa pọ̀. Each still has its own self-determination. Bí àwa Yorùbá tá a kọ̀ rẹ́rẹ́rẹ́ tá a pé 56 million bá ṣe ní self-determination wọn. Sọ àwọn olókèrè àwọn bírọ̀m lẹ́bàá Jos àbí Angas tí wọ́n pé 1 million. Wọ́n pé 500,000 wọ́n nílẹ̀ ara wọn wọ́n ní language ara wọn tí Ọlọ́run fún wọn. They have as much right as we Yoruba nation have. One right self-determination.